A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Iṣẹ́ ojúnà ti ń lọ lórí iṣẹ́ àkànṣe $1.96 billion ojúnà reluwé Kánò sí Maradi pẹ̀lú gbogbo fàákájà láàrin ìjọba àpapọ̀ àti ìjọba ológun ilẹ̀ Niger. Ìjọba ilẹ̀ Niger fi ẹ̀sùn kan ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń pètepèrò àti dá rúgúdù sílẹ̀ ní ilẹ̀ wọn. Iṣẹ́ àkànṣe tí Africa Development Bank ṣe agbátẹrù rẹ̀ díẹ̀ ni yóò wáyé láàrin ìlú 122 ní ìjọba ìbílẹ̀ 25 láàrin ìpínlẹ̀ 3 ní Nàìjíríà, pẹ̀lú ìlú 11 ní agbègbè 3 ní ilẹ̀ olómìnira Niger. Iṣẹ́ àkànṣe tí ìjọba àpapọ̀ buwọ́ lù ní oṣù kẹsàn-án ọdún 2020 ni yóò so Kano, Katsina àti Jigawa papọ̀ ní Nàìjíríà àti Maradi ní Niger. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn 3,252 tí wọ́n sọ di aláìnílélórí látàrí iṣẹ́ ojúnà yìí kò tíì rí owó gbà-má-bínú-gbà lẹ́yìn ọdún 3 tí iṣẹ́ ti bẹ̀rẹ̀. Àkọọ́lẹ̀ iléeṣẹ́ Windfall Safeguards Limited ṣe àfihàn wípé lára àwọn tí iṣẹ́ ojúnà yìí kó bá jù ni àwọn àgbẹ̀ tí oko wọn wà ní ojúnà tí wọ́n gbé iṣẹ́ reluwé gbà àti ọ̀pọ̀ olùgbé tí wọ́n fi tipátipá lé kúrò ní ilé tí wọ́n ti ń gbé láti ìgbà ìwáṣẹ̀. Nínú $20,325 billion tí wọ́n ti yà sọ́tọ̀ láti san fún àwọn tí iṣẹ́ yìí kó bá, $12,307 billion nìkan ni wọ́n sì san nínú rẹ̀ fún àwọn 16,032 nínú 19,284 ènìyàn tí ó lẹ́tọ̀ọ́ sí owó, ṣùgbọ́n 5,531 ní àwọn tí inú wọn kò dùn sí iye tí wọ́n san fún wọn. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, Babangida Idris tí ó wá láti Garo ní ìjọba ìbílẹ̀ Mashi, ìpínlẹ̀ Katsina ní òun pẹ̀lú àwọn àgbẹ̀ 6 mìíràn ni wọn kò tíì san owó fún pẹ̀lú gbogbo ìlérí tí wọ́n ṣe fún wọn. Ó wá rọ àwọn aláṣẹ kí wọ́n tètè yára mọ́ owó yìí ní sísan kí àwọn lè rí owó ra ilẹ̀ sí ibòmíràn tàbí fi wá okòòwò mìíràn ṣe. Ẹlòmíràn, Alhaji Nuhu Idi láti abúlé Dukawa ní ìjọba ìbílẹ̀ Mashi náà fi ẹ̀hónú rẹ̀ hàn lórí iye tí wọ́n san fún un. Ó ní àwọn méjì ni wọ́n fún ní ₦500,000 kí àwọn pín ní ₦250,000 ẹnìkọ̀ọ̀kan lẹ́yìn tí wọ́n ti yọ bíi ₦60,000 bank charges lórí ₦500,000. Èyí kò bójúmu rárá, ṣùgbọ́n àwọn gba owó yìí bẹ́ẹ̀ nítorí kò sí agbára tí àwọn fẹ́ bá ìjọba fà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlú Nkpu ní ìjọba ìbílẹ̀ Anere gbàjọ pẹ̀lú ayọ̀ lánàá Ọjọ́rú lórí ìpadàbọ̀ ìyáàfin Beatrice Ekweremadu, aya igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ àná, Sínátọ̀ Ike Ekweremadu, láti ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè United Kingdom. Ìròyìn jábọ̀ wípé ìyáàfin Ekweremadu, tí wọ́n dá ẹ̀wọ̀n ọdún 5 fún nítorí ó lọ́wọ́ nínú ìgbésẹ̀ àti yọ ẹ̀yà ara, ni ó padà sí Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun. Òun pẹ̀lú ọkọ rẹ̀ àti dókítà Obinna Obeta ni wọ́n rán lọ ẹ̀wọ̀n látàrí ìgbìyànjú àti yọ kíndìnrín lára ọ̀dọ́mọkùnrin oníṣòwò ojú pópó ẹni ọdún 21 kan. Ẹbí yìí ni a gbọ́ wípé wọ́n tan ọmọ yìí lọ United Kingdom pẹ̀lú èròǹgbà àti yọ kíndìnrín rẹ̀ fún ọmọbìnrin wọn Sophia tí ó wà lórí àkéte àìsàn àrùn kíndìnrín, ṣùgbọ́n ọ̀dọ́mọkùnrin yìí sá mọ́ wọn lọ́wọ́ ní UK tí ó sì wá ọ̀nà lọ fi ẹjọ́ wọn sùn iléeṣẹ́ ọlọ́pàá, tí ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú gbé wọn re ilé-ẹjọ́ kí wọ́n tó dá ẹ̀wọ̀n fún wọn ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2023. Ilé-ẹjọ́ rán Ekweremadu ní ẹ̀wọ̀n ọdún 9 oṣù mẹ́jọ. Ìyàwó rẹ̀ gba ọdún 4 àti oṣù 6 nígbà tí dókítà tí ó ṣiṣẹ́ alárinà gba ẹ̀wọ̀n ọdún 10 lẹ́yìn tí wọ́n figi gún ìwé àṣẹ rẹ̀. Níbi àjọyọ̀ tí ó wáyé lánàá ni ààrẹ Nkpu Town Federated Ọ̀gbẹ́ni Benjamin Chijioke ti ṣe àpèjúwe ìpadàbọ̀ ìyáàfin Beatrice
ní ìrọ̀rùn ńlá fún gbogbo ìlú wọn. Ó ní ìdùnnú wọn kò lákàwé, ọjọ́ ayọ̀ ni èyí jẹ́ bí inú gbogbo ìlú ṣe dùn, pàápàá jùlọ àwọn tí ọ̀nà àtijẹ àtimú wọn wà lọ́wọ́ ìdílé Ekweremadu, gbogbo wọn ni wọ́n ń sunkún ayọ̀. Ó fi kún un wípé àjọyọ̀ yìí bọ́ sí ọjọ́ ọjà Orie tí ó kúkú sọ inú ọjà di ibi ayẹyẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC, ẹgbẹ́ olókoòwò TUC àti Coalition of Northern Groups CNG gbogbo wọn ni wọ́n ṣe àpèjúwe àlékún 50% owó ìpè tí àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC buwọ́ lù ní ìgbésẹ̀ aláìnítara ọmọ orílẹ̀-èdè. Àwọn ẹgbẹ́ yìí ní ìgbésẹ̀ yìí wáyé lákòókò tí ará ìlú ń làkàkà pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní èyí ṣe àfihàn ìtàbùkù sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. TUC ní èyí tí ń ṣe gbogbo ìgbà jù, nígbà tí CNG ní kí wọ́n tètè dá owó yìí padà ní kíákíá. Ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ MNO yarí kanlẹ̀ bí wọ́n ti ṣe àtìlẹ́yìn fún àlékún 50%. Wọ́n ní èyí jẹ́ ìgbésẹ̀ tí ó dára láti fi sọ ẹ̀ka yìí jí padà. Àlékún ìlọ́po méjì 100% ni wọ́n gbà lérò pẹ̀lú àwáwí ọ̀wọ́ngógó, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè àti àyọkúrò ìrànwọ́ epo kí NCC tó bu ọwọ́ lu 50%. Nínú àtẹ̀jáde ní ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ti sọ pàtàkì ìlà ìbánisọ̀rọ̀. Ó ní ó jẹ́ kòṣeémálò lójúmọ́, ṣùgbọ́n fún òṣìṣẹ́ tó ń gba ó kéré tán ₦70,000, èyí túmọ̀ sí wípé ẹni ń ná Náírà 7,000 lórí ìpè àti dátà lóṣù yóò bẹ̀rẹ̀ sí ná Náírà 10,500 lórí owó oṣù tí kò tó nǹkan fẹ̀kàn tẹ́lẹ̀. Ó ní ó jẹ́ ìyàlẹ́nu ńlá wípé láàárín oṣù kan ni ìjọba bu ọwọ́ lu àlékún 50% owó ìpè, ṣùgbọ́n gbà wọ́n ní ó fẹ́ẹ̀ tó ọdún kan kí wọ́n tó bu ọwọ́ lu owó oṣù òṣìṣẹ́ tó kéré jù pẹ̀lú bí nǹkan ṣe hán tó lórílẹ̀-èdè. Èyí túmọ̀ sí wípé ìjọba ń ṣe ojúsàájú pẹ̀lú àwọn iléeṣẹ́ ńláńlá ju àwọn òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè tí wọ́n ní àwọn fẹ́ sìn lọ. Ìbéèrè àwọn ni wípé ìgbà wo ni ìjọba fẹ́ gbè lẹ́yìn ọmọ orílẹ̀-èdè tí wọ́n búra láti dáàbò bò. NLC kò ṣe lòdì sí àlékún owó ìpè, ṣùgbọ́n iye tí wọ́n bù lé ti pọ̀ jù. Fún ìdí èyí ni wọ́n fi ń ké sí àjọ NCC àti ilé ìgbìmọ̀ kí wọ́n dẹ́kun àti máa bu ọwọ́ lu owó tí kò ṣe ará ìlú láǹfààní, bí wọ́n ti ké sí gbogbo òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè kí wọ́n kọ ìgbésẹ̀ yìí láti ọ̀dọ̀ ìjọba kí wọ́n sì gbáradì fún ìgbésẹ̀ tí ó kàn títí wọ́n á fi dá àlékún yìí padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ojú òfurufú NAF ni a gbọ́ wípé lógúnlọ́gọ̀ ni wọ́n ṣekú pa àwọn afurasí adàlúrú tí wọ́n fi ara ṣoko sí inú igbó Aláwà ní ìjọba ìbílẹ̀ Shiroro, ìpínlẹ̀ Niger. NAF ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní Ọjọ́bọ̀. Wọ́n ní Operation Fansanyama ni yóò ṣe ìkọlù yìí níbi àkànṣe ìkọlù tí ó ní agbára tí wọ́n ṣe láti fi gbá àwọn adàlúrú kúrò ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn àti gbùngbùn àríwá orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ Air Vice Marshal Olúṣọlá Akínbóyèwá bu ọwọ́ lù ni wọ́n ti ní ikọ̀ yìí ba gbogbo ibi ìkóhuntàmọ́sí àwọn adàlúrú jẹ́ nínú igbó. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìkọlù tí wọ́n ṣe ní ọjọ́ 21 oṣù Kínní wáyé lẹ́yìn ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀. Àwọn wọ̀nyí ni wọ́n tọpinpin dé ibi ìkọlù tí ó wáyé ní ọjọ́ 19 oṣù Kejìlá ọdún 2024 ní Bassa, ìjọba ìbílẹ̀ Shiroro, níbi tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ti kápá àwọn ajínigbé tí wọ́n jí aya Hakeem Odùmọ̀ṣù tí í ṣe Retired Assistant Inspector General of Police gbé, bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì lè sọ iye tí wọ́n san fún ìdásílẹ̀ ransom, ṣùgbọ́n gbogbo owó yìí ni wọ́n rí gbà padà bí wọ́n ti ṣekú pa wọ́n tí wọ́n sì rí ìyáàfin Odùmọ̀ṣù gbà kalẹ̀ láì fi ara pa. Ìròyìn jábọ̀ wípé Ọjọ́bọ̀ tí ó kọjá ni àwọn ajínigbé
ajínigbé jí Ìyáàfin Odùmọ̀ṣù gbé ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Arẹ́pọ, ìpínlẹ̀ Ògùn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lónìí ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìíwá Adéjọbí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti rí ẹni wọ́n jí gbé yìí gbà kalẹ̀ láì fi ara pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kò dín ní 460 arìnrìn-àrè illegal immigrants pẹ̀lú àwọn tí wọ́n ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn bíi ìfipábánilò, egbòogi olóró, ìfìyàjẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ àkọ́kọ́ tí Ààrẹ Donald Trump ṣe ìbúra ní orílẹ̀-èdè United States. Iléeṣẹ́ ìròyìn Fox jábọ̀ wípé US Immigration and Customs Enforcement (ICE) ni wọ́n gbé ìgbésẹ̀ yìí ní ọjọ́ àkọ́kọ́ ìṣèjọba Trump. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàrin òru ọjọ́ 21 oṣù Kínní sí aago 9 òwúrọ̀ ọjọ́ 22 oṣù Kínní tí ó kù sí wákàtí 23 ní ICE àti ERO fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 460. Ìgbésẹ̀ yìí wáyé káàkiri agbègbè US bíi Illinois, Utah, California, Minnesota, New York, Florida àti Maryland. Ìròyìn jábọ̀ wípé Trump ti lérí láti lé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù àwọn arìnrìn-àrè tí kò ní ìwé ìgbélùú illegal immigrants kúrò lórílẹ̀-èdè. Láti ìgbà náà ni ó sì ti bu ọwọ́ lu ìwé àṣẹ fún ìgbésẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.